ó dẹ̀ ti yá àwọn àgbàlagbà tí ń gbọ́ wa lórí ètò. Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà, kí lẹ̀ ń là kọjá sà? Ẹ kà látọ̀ ya fún ẹ. Kí lẹ̀ ń là kọjá sà, ẹ ti wà lójú òpó? Tọ́ ẹni tí mò ń là kọjá, mo fẹ́ kẹ́ fún mi mọ̀ràn lórí rẹ̀. Ní ṣókí dáadé ẹ níṣẹ́jú kan sà. Tọ́ lórí pé láti ilẹ̀ tí mo ti ń bá bọ̀, mo dẹ̀ ń tọ́jú àwọn àtọ́jú òbí mi, tọ́jú sẹ́ńgì wà lọ́wọ́ mi, mo rìn mọ́ ẹ. Nígbà wá di kéèjì kan, àwọn àbúrò mi yẹn mo wá fìnàṣì wọn, ibi kan náà ni mo ní sẹ́ńgì díẹ̀ lọ́wọ́. Àwọn á ní sẹ́ńgì díẹ̀ lọ́wọ́ tán, wọ́n sáàjẹ́ kí wọ́n máa yọ owó tó ń bá. Ibi pé mo bá lọ sọ pé ẹ̀sùn àdúrà tó ní náà ní nǹkan kan lọ́ mọ̀ sí nǹkan kan mọ̀. Àbúrò ìwọ̀n nígbà àwọn ènìyàn jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ibi pé èyí tí mo fìnàṣì mọ́ àwọn ọmọ yẹn gan, ọ̀pọ̀lọpọ̀ ní wọn dá ìlú sábà rántí wọ́n sáà máa dá lọ fire by force. Mo máa fi sọ pé ẹ ràn lọ́wọ́ ẹ̀yin ọmọ yìí láti mọ tí mo bá yín gbígbó láti tí mo fi rán ní ìsìnkú tó mi fi kọsẹ̀ tó mi fi lówó lọ tó mi fi kọ́lé tó mi lówó fi níyàwó ìyẹn jìnnà sá pọ̀ gan àti lẹ́dí wípé èèyàn láti pé báyìí máa jẹ́ ti ẹ̀ka láti pamọ́ kan àwọn òbí yẹn mo sá fi nígbà tí mo lówó lọ́wọ́ ọlọ́dẹ ń gbómi láti jẹ́ dédé nígbà yẹn. Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Ẹ sà. Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Mo fẹ́ kẹ́ ìgbà mímọ̀ràn lórí rẹ̀ ni pé kí ni mo lè ṣe. Àwọn tí ò bá gbọ́ yín dáadáa ń lé wọ́n nígbà tí ó wà lọ́wọ́ àwọn tójú àwọn òbí àwọn dáadáa ń gbòdì stage kan àwọn àbúrò àwọn fèsì wọn èmi àwọn rán nílé ìwé èmi ìkọ́ṣẹ́ àwọn fún lówó iṣẹ́ nígbà tí nǹkan wá dagun wọ́n ní pé àwọn ọmọ yẹn ò wá mọ àwọn àbúrò àwọn yẹn ò mọ àwọn mọ́ ṣé mo gbà á? Bẹ́ẹ̀ni. Ẹni àwọn òbí yín gan wọn mojú yín mọ́ àbí kí lẹ sọ? Mo ò jí kódà Ọlọ́run tó wá ṣàánú mi mo tó wá rí ilé méjì papọ̀. So mọ́mì mi ẹ̀ẹ̀kan bí ọdún kẹta àbọ̀dún kẹrin tí mo ti dé bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan tí màmá ti yọjú bẹ́ẹ̀ bá tí ò ti gbà mí tí ò bá yàwó mi báyìí ò dédé ní kejì sí. Kí wá ló ń dùn yín sà lórí ètò ìtẹ́pẹ́ sórí ètò? Ìpín dùn mí ni pé àwọn tí mo wà fínàṣì láti lẹ́yìn àti màmá àtàwọn àbúrò yẹn. So ilé ń dùn mí ni pé màmá kódà má bá fẹ́ ṣe nǹkan mi dáadáa wọ́n pààkì mi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Wọ́n ò ní rántí yín. Wọ́n ti parí nǹkan yẹn kan tó rántí yín àbí? Mo tún rántí yín. Alàgbà ṣé máa gbó tọrọ? Ṣé gbó tọrọ lórí ètò lálẹ́? Bẹ́ẹ̀ni sà. Gbogbo ẹni tó lè jẹ oúnjẹ pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú agbára Ọlọ́run kò ní dè nira fún yín lókè pẹ̀láyé. Àmín. Ṣé ẹ rí nǹkan tí alàgbà yìí ń sọ yìí? Ẹni tí ò bá tí ì ṣẹlẹ̀ sí rí kò lè mọ bó ṣe ń dùn alàgbà yìí tó o. Ẹ̀dùn ọkàn tó lágbára ni tí ń dùn alàgbà yìí o. Ẹ ń tàn mí gan o. Àní tẹ́ ń sọ yé mi sẹ́. Ó ti yé. Àìmọye èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ló wà rú kò tẹ́ ẹ wà báyìí sà o. Ṣé ẹ ti níyàwó sà? Mo ti níyàwó. Ẹ ti bí ọmọ mélòó sà? Mo ti bí ọmọ mẹ́fà sà. Kí ni èjì àkọ́bí yín sà? Èjì àkọ́bí mi 2009 ni mo bí. Age 26 ló wà báyìí. Bẹ́ẹ̀ni sà. Ṣé ó lọ sí school? Ó lọ sí school ó ti parí gàzùmá kì í má rí. Kì í má rè. Obìnrin. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́ sà? Ẹlẹ́ẹ̀kejì wọ́n ti wọ́ bí 18 years báyìí. Tọ́lá àkọ́bí kan tó yẹn dùn dẹ́kù. Etí màá sọ lélẹ̀ sà ọmọ yóò ní dídàkudà. Àmín sà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ tó ń gbọ́ mi lórí ètò lálẹ́ invest lórí àwọn ọmọ ẹ kó o dẹ̀ fàdúrà tì í torí àwọn ọ̀ka ènìyàn. Mo ti ṣe skit yẹn sìn bí ọdún 5 sí 6 sẹ́yìn ni ẹ máa lọ sórí péèjì mi Prince_Ẹyinjú Elédùmarè mo ti ṣe síbẹ̀. Ẹbí àtará tó ń bá káàkiri o ò tọ́jú ìyàwó ò tọ́jú àwọn ọmọ ẹ. Ọlọ́run má jẹ́ kí ọ̀tẹ̀ kó kúkú yà wà lẹ́wọ̀n lè rántí ọmọ wọn lè rántí ìyàwó ẹ̀ lókè ìpẹ̀láyé torí náà ní bùkátà tiwọn. Bẹ́ẹ̀ni. Alàgbà nínú ọmọ tẹ́ ẹ tọ́jú yẹn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lè fẹ́ ṣe kó mọ̀ sí agbára àti lè ṣe é ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní ìtí wọ́n sọ nípa àwọn òràn yín ṣẹ́. Ẹlòmíì nífẹ̀ẹ́ ara ẹ̀ ju ọmọ ó nífẹ̀ẹ́ ọmọ làkejì ju ara ẹ̀ lọ.
ẹ wá sọ gbólóhùn nǹkan ọ̀pọ̀lọpọ̀ kan náà máa ṣe nù ìdílé yín tí wọ́n tiẹ̀ ní pè yín ìgbọ́n bá parí ẹ̀tàn lẹ́sẹ̀ máa gbọ́ kí ló fà á kò sówó tẹ́ fi ilẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ sà bẹ́ẹ̀ni sà. ẹ má jẹ́ ó dùn yín sà. Yes sà. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lórí ètò yìí living testimony mo jẹ́ fún yín lórí ètò lálẹ́ yìí. Yes sà. ẹ jẹ́ ń bo lójú ó ṣẹlẹ̀ sí mi rí sà bẹ́ẹ̀ mo sọ fún yín ó ṣẹlẹ̀ sí mi rí sà. ẹ̀yin ni kẹ́ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run àṣẹ̀dá ayé ìbáládẹ́wò ṣe o ò ní ṣubú léèwẹ̀. Àmín sà. Àmín o. Immediate family àkọ́kọ́ ìyàwó àtàwọn ọmọ ẹni ṣé òun wá èmi ni. irú culture bú wo nìyẹn ẹ ò gbọ́yé dáadáa ni. ìyàwó àtàwọn ọmọ ẹ làkọ́kọ́ ní primary assignment àkọ́kọ́ nìyẹn. bàbá tó bí ẹ lọ́mọ nígbà tí wọn náà wà lópò òlo àtìyẹ́ ẹ ní primary assignment tiẹ̀ náà àkọ́kọ́. Ṣé ẹ di dádì sà? èrí kankan mọ́ wọ́n kálukú yọ tiẹ̀ ń bẹ̀ ni. Yes sà. etí ò kẹlòmíì ni ó gbé sórí. kò sí tó burú kó ran àbúrò ẹ lọ́wọ́ kò sí tó burú káàbúrò kó ran ẹ̀gbọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n fi ọpọlọ ṣe. ayé ìbáládẹ́wò ṣe àwọn òbí kan wà nínú ayé bọ́lọ̀ ṣe wáyà wọn nìyẹn. òbí mi tí bá ń jẹ lẹ́nu ló mọ̀. dẹ̀ gbọ́ mi dáadáa ìwọ tó bá jẹ́ pé ihun tí òbí rẹ bá ń jẹ lẹ́nu ló bá mọ̀ gbọ́ mi dáadáa mọ̀jẹ̀ kan bà tiẹ̀ jẹ́. ọlọ́gbà ìmú bá ṣètò. òbí omi ọmọ yìí pé ìgbà àti àkókò wà nínú ayé tí ọmọ mi ò bá ti rí nǹkan mú wá fún mọ́ báyìí kì í ṣe ọmọ mọ́ nìyẹn ó ti gbàgbé ìgbà tó ń gba nǹkan lọ́wọ́ ọmọ yẹn. àwọn òbí kan wà nínú ayé bẹ́ẹ̀. kí lè fẹ́ gbé wá sórí ètò ìgànná ṣé ń wá ìmí ni. tọ́lọ́ máa fa ayé hẹ̀ ń gbà mí torí ibi tó mú ẹ lọ́nà ayé ni. ẹ lọ tàdúrà àgbà sà. Yes sà. kí mo sọ fún yín sà ẹ lọ tún àdúrà gbà. Àdúrà gbà. ẹ dẹ̀ mọ́ robu sí àwọn àbúrò yín yẹn ẹ ní ìdí ẹ̀. Yes sà. ara tọ́lọ́ máa wò tó fi sílẹ̀kùn àánú fún yín náà nìyẹn padà. èyí ọ̀wá jẹ́ o sọ pé ó gbọ́ ta tíṣẹ́